Àwọn olólùfẹ́ gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilẹ̀ wa ìyẹn Ibrahim Yekini Bákàrè táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Itele Osodiran, wọ́n máa ń bínú sí i gidi gan-an ni lórí fíìmù tó gbé síta. Wọ́n fi ẹ̀hónú wọn hàn sí bí eré náà ṣe lọ. Ẹ gbọ́ ohun tí wọ́n wí. Kí ni ẹ jọ̀ọ́, ṣé ẹ lè ṣàlàyé fún wa ìtumọ̀ Osodiran? Ṣé dídán ní kẹ́ kọ́ntínú koleoso ni? Tẹ́ bá ti gbé koleoso ẹ ti ṣe dé stage kan, ó ti wà ókè. Irú Osodiran yẹn fine, nice concept ni. Ẹ kàn máa title ẹ̀ ní fíìmù mi, ẹ máa sọ lórúkọ mi, kò ní jẹ́ Osodiran, kò ní jẹ́ title tó papọ̀ mọ́ koleoso. Torí mo understand ibi tí èmi expect ẹ gbé story yẹn lọ kọ́lẹ̀ gbé lọ. Ẹ kàn lọ tún ṣe bóyá nínú part 2 ẹ lè ṣe àwọn mistake correction yín, bóyá kẹ́ ṣe nínú part 2 yẹn pé ẹ̀ ń lálàá ni. So kí n lè mú tí help yín bẹ́ẹ̀ yẹn ẹ kàn máa jẹ́ káwọn fans yín mọ̀ pé àlá ni ẹ lá nínú part 1 Osodiran yìí. So nínú part 2 kí story yẹn lè farabalẹ̀ yé wa, ó ti yẹn kò lọ fà. Ẹ kó yé wa pé ká mọ̀ pàlà ni gbogbo ìta wò nínú Osodiran part 1 yìí o, torí òṣì ni gbogbo fíìmù yẹn. Bọ̀dá Ibrahim àbí bọ̀dá Itele, ṣẹ́rí fíìmù tẹ́ ṣe yìí rubbish lẹ ṣe òmìnira fún. Kẹ́tì parí fíìmù yẹn, kẹ́tì parí koleoso sísìnì tó wà yẹ níbi tí ìwé yẹn ti jábọ́, ó péjú eléyìí tẹ́ pé Osodiran dé àbí Osodiran yìí lọ. Kí ni gbogbo nǹkan tẹ́ ṣe bẹ́ẹ̀? Kò yé mi. Mo wo fíìmù yẹn ní ọ̀sán yìí, in fact I'm so disappointed. Like ṣé mi nìkan ni o fíìmù yẹn ò yé ni àbí kí ni kò tẹ́ like kí ni okay Osodiran yìí kí ni point tẹ́ fẹ́ ká gé nísìn? Ṣé ẹ máa tó ṣe part 12 ilé ìbọ́ta? Wọ́n jí lóru bá yín sọ̀rọ̀ bọ̀dá Ibrahim nípa fún yín, ó yẹ kẹ́ tún ọ̀rọ̀ ara yín rò ni. Ẹ tún ara yín rò. Wàhálà tó ń ṣẹlẹ̀ lórí koleoso àti Osodiran. Àkọ́kọ́ náà Kemity, Itele, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Náà mo wo fídíò Kemity kan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí fídíò yìí. Àkọ́kọ́ náà màá fẹ́ kí gbogbo wa ká listen sí fídíò Kemity yìí náà ká gbọ́ nǹkan tó ń sọ nínú fídíò yìí. ẹ máa yé yín dáadáa. Osodiran is not a continuation story of koleoso. Kò kí ń ṣe part 11 koleoso, ẹ máa gbà mí. Where they go? Even ẹni tí ò tí wo koleoso láti 1 dé 10 tó bá wo Osodiran new movie ló ń wò. First life listen, first life máa gbé o. Now ẹ ṣe máa ẹ ń jẹ́ kó yé wa wípé Osodiran kì í ṣe, kò ní nǹkan kan ṣe pẹ̀lú koleoso. Ẹ jẹ́ kó yé wa nínú fídíò yìí pé tí ènìyàn bá ń wo Osodiran is a new movie. Good. Now ìbéèrè tí mo wá fẹ́ bi yín ni wípé kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ wá rí fásì sí koleoso nínú Osodiran? Ẹ fẹ́ sọ story koleoso, the beginning of koleoso. Now ẹ wá ní kò ní nǹkan kan ṣe pẹ̀lú koleoso, kì í ṣe the same story náà lẹ́sìn sọ fún wa. Ẹ má dà wá lórí rú. The same story lẹ́sìn sọ fún wa. Osodiran àti koleoso jọ papọ̀ ni. Ó yẹ kí Osodiran tiẹ̀ ti kọ́kọ́ wá kó tó di pé produce koleoso. Nígbà tẹ́ ẹ ṣe fíìmù koleoso tó wọ part 10 táwọn èèyàn jẹ́jẹ́jẹ́jẹ́ tó ń jẹ́wọ́ part 10 tẹ́ ẹ wá padà fẹ́ ṣe Osodiran, tẹ́ ẹ wá tún rìn fásì sí koleoso, tẹ́ ẹ wá ń wo pé ó yẹ káwọn èèyàn understand pé new movie ni. Àṣà báwo la ṣe fẹ́ understand pé new movie ni? Ìgbà tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ fíìmù ibi tẹ́ parí koleoso part 10 sí ibẹ̀lẹ̀ ti gbé. Ẹ wá ní kò ní nǹkan kan ṣe papọ̀ nínú méjèèjì, ò ní nǹkan kan ṣe papọ̀ pé new movie ní àṣà ọ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí kó máa yéra wẹ́, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe náà. Bí nǹkan tẹ́ bá ń ṣe ò bá yé yín mọ́, ó yé àwọn tó ń wò. Ẹ lè máa sọ fún wa pé Osodiran is a new movie. No. Ẹ try láti sọ story koleoso bí koleoso ṣe bẹ̀rẹ̀ ni. Nǹkan tẹ́ fẹ́ try láti sọ nìyẹn, bí pé ẹ kàn flashback, bí pé ẹ flashback láti part 10 yẹn wá flashback lọ sẹ́yìn pé báwo ni koleoso ṣe bẹ̀rẹ̀ lẹ fẹ́ sọ fún wa. Ẹ lè máa sọ fún wa pé kò ní méjèèjì ò ní nǹkan kan ṣe pé kì í ṣe the same story ni. The same storyline lẹ́sìn ń bá lọ. Tẹ́ máa parí Osodiran báyìí, ẹ máa parí ẹ̀ sórí koleoso ni, nítorí pé ẹ ti jẹ́ kó yé wa pé is the origin of koleoso. So ẹ lè máa expect káwọn èèyàn kàn ṣàdédé gbà pé new movie nìyẹn kìnnìkan. And ibi tí confuse ti wà ní wípé àwọn tẹ́ ẹ lò nínú Osodiran
irú wúmà tó ṣe ìyàwó Oṣógbèmí mi ìmọ̀rúkọ wọn nínú Oṣódìran yẹn mọ́ Àbẹ̀ní Agbọ́n irú wọn tẹ́ ẹ lò yẹn tó jẹ́ ọ̀tá wọn nínú koleoso that's ibi tí confusion yẹn ti ń wá nìyẹn tó bá jẹ́ pé ẹ̀kọ́ pé ní Oṣódìran tẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú origin of koleoso a máa gbà bẹ́ẹ̀ pé òkè ó sì ń lọ nìyẹn irú bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe Oṣódìran yẹn ẹ̀kan ní Oṣódìran kò nídìí pé ẹsẹ̀ ń sọ fún wa pé is origin of koleoso kó tó di pé a máa wò pé òkè ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ fún wa pé is origin of koleoso is the beginning of koleoso ẹ fẹ́ sọ ìtàn koleoso fún wa ìyẹn ò túmọ̀ sí pé ó jẹ́ new movie kò túmọ̀ sí pé ó jẹ́ new movie and then gbogbo ẹ̀yin fans koleoso tá a bá wá fẹ́ gbádùn Oṣódìran the only way tá a fi lè gbádùn Oṣódìran ni wípé ká gbàgbé koleoso ká gbàgbé pé koleoso àti Oṣódìran jọ ní nǹkan kan ṣe papọ̀ nítorí pé kí ni káàsì tó wà ńbẹ̀ ti yàtọ̀ ẹ jẹ́ ká gbà wípé Oṣódìran kò ní nǹkan kan ṣe pẹ̀lú koleoso ọ̀dọ̀ bí wọ́n ṣe rí fáàsì síbẹ̀ is the beginning of koleoso or is the origin of koleoso yẹn ẹ jẹ́ ká gbàgbé ìyẹn so ká gbà wípé wọ́n ti bẹ̀rẹ̀ new movie láti fi lè understand the message tí wọ́n fẹ́ pass nínú Oṣódìran that's just it ṣùgbọ́n tá a bá ṣe ń gbé mentality koleoso wá sínú Oṣódìran a ní ever understand the story yẹn láyé a máa complain every time tó bá even tí part two bá jáde a sì complain pé fíìmù yẹn ò nítumọ̀ nítorí pé kí ni nǹkan tí à ń wò à ń gbé koleoso à ń gbé wá sínú Oṣódìran so a ní láti separate ẹ̀ báyìí sí àárọ̀ la wà part one ló sì jáde ó dẹ̀ sì ń lọ sí bóyá bíi part 10 báyìí sí so ẹ jẹ́ ká wà focus lórí Oṣódìran báyìí ká gbà pé Oṣódìran la fẹ́ máa wò ká fi koleoso lẹ̀ báyìí pé wọn ò ní nǹkan kan ṣe papọ̀ ẹ bá máa share fídíò yìí kẹ́dẹ̀ máa drop nǹkan. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti gba Itele Icon níyànjú pé kó yáa gbọ́ àmọ̀ràn tí àwọn olólùfẹ́ rẹ̀ gbà ní o nítorí pé àwọn olólùfẹ́ náà ni wọ́n wo fíìmù rẹ̀ tó fi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn tó ń wo fíìmù rẹ̀ kó tẹ̀lé àmọ̀ràn àwọn olólùfẹ́ rẹ̀ ní o àwọn èèyàn ń retí ohun tí Itele fẹ́ sọ lórí ohun táwọn olólùfẹ́ rẹ̀ wí yìí ẹ̀yin èèyàn ṣẹ́yìn ti wo fíìmù Oṣódìran náà kí ni èròǹgbà yín lórí eré náà ṣeré náà dùn tàbí kò dùn